A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ́ka lẹ́ṣẹ́ láfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí mi ọ̀pọ̀ ẹ̀bà tún ṣe wà lẹ́ni. Ẹ̀yin tèmi, mo ti sọ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà bó bá ṣe ń lọ tó wọn ò já gbádùn lórí social media. Bó bá ṣe ń lọ, a máa fi ọgbọ́n, a máa fi kọ́gbọ́n, a máa fi deliver rẹ̀ fún yín. Ọmọ mi ọ̀wọ́n, ẹ̀yin ọkùnrin bí tí ẹ bá wà. Ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ti marry. Ìyàwó ó máa ń kó lọ lé ọkọ ni. Ìyàwó ló ń kó lọ lé ọkọ. Ìyàwó ló ń kó lọ lé ọkọ. Tá bá rí obìnrin tó bá ní owó púpọ̀, tó ní duplex on her own. Ṣóyé yín, nǹkan tó máa ṣe ni pé ó lè fi àwọn èèyàn sí kó máa tọ́jú rẹ̀ fún, kó máa wá bẹ̀bẹ̀ wò once in a while, kó máa wá relaxing once in a while. Bí religion, bí tradition, bó ṣe yẹ èèyàn, bó ṣe yẹ ọmọkùnrin, òun ni pé kí ìyàwó rẹ̀ wá kó lọ. Kódà kí ọmọbìnrin yẹn máa bọ̀ láti palace. Iyì rẹ̀ ni pé kó lọ, kódà kó jẹ́ yàrá kan, kí ìyàwó yẹn wá bá nínú yàrá kan. Iyì rẹ̀ ni fún ọkùnrin. Iyì ẹ̀ nìyẹn ní anywhere. And apart from pé iyì ẹ̀ nìyẹn, is a spiritual thing. Is a spiritual thing. Pé àṣàkáṣà tẹ́ mọ́ ń dá nìsín tó jẹ́ pé wọ́n ó lọ lé yín, wọ́n mọ bá yín sùn ní lẹ́yìn obìnrin. Kò yí jẹ́ kí ọkùnrin nílọ síwájú. Àìwá mọ́ nílọ síwájú ọkùnrin yẹn, ó máa affect obìnrin yẹn. Kíní yẹn dàbí ègún ni. Wọn è wá bó obìnrin mu, wọn è wá bá sùn dóyún nílé wọn, ègún ni. Àwọn tẹ́ bá rí tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀, tí wọ́n bá sọ pé dandan àwọn máa ṣe bẹ́ẹ̀, ẹ bá sọ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin, ara ìsàlẹ̀ ọ̀rọ̀ nìyẹn. Nǹkan tó mójú rere wá, tó máa fún ọkùnrin yẹn ní àìsíkí, tó máa fún ní iyì, tó máa fún ní ìkẹ́, tó máa jẹ́ kó ní lọ síwájú. Òun ni pé ẹ̀yin ọmọ mi ọ̀wọ́n, ibikíbi tí ẹ bá wà, ìyàwó yín ni kó wá kó bá yín. Èmi è sọ maybe because of distance. Kódà tá bá rí distance, kí ìyàwó bá wà ní abroad, tí ọkọ wà ní Nàìjíríà, ṣóyé yín. Ọlá pé ìyàwó ó lọ ṣiṣẹ́ abroad ni, ọkọ ò mọ destination. Bẹ́ẹ̀ ká sọ wípé Nàìjíríà ni wọ́n ti fẹ́ra wọn. Iyì náà ni pé kí ọkọ fi ìyàwó yẹn sí ilé tara rẹ̀. Kò kí ṣe pé mọ́ ń gbélé yín ná, jẹ́ lọ abroad dé ná. Kò sí yìí ńbẹ̀ yẹn. Kò dàbí marriage. Marriage ni pé this is my wife, let her be here. Àfi tó bá jẹ́ pé ilé family house ọkọ, àmọ́ pé family house ìyàwó, ègún ni, ègún tó máa ń ní repercussion ni. So mò ń sọ nítorí ẹ̀yin ọmọ mi ọ̀wọ́n tẹ́ ń bọ̀ lẹ́yìn, àmọ́ kéékèèké tẹ́ ń bọ̀ lẹ́yìn. Tó bá sì jẹ́ pé ẹ̀yin ọkùnrin tẹ́ ń ṣerú ẹ̀ balance up. Ẹ rí pé kíní yẹn gan, Isaac tó yẹ kó máa bọ́ sọ́wọ́ yín, ọwọ́ ìyàwó yín ló máa bọ́ sí. Because ìyàwó yín ló dàbí ẹni pé òun ni aláṣẹ yín tẹ́yin bá lọ kó bá nínú ilé. Mo believe pé ẹ̀yin fún ẹ̀yin ta. Okay, ìyẹn ọ̀rọ̀ ta ló wá dífá sí ọ̀rọ̀ yìí lẹ́ni. Ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àtọkọ rẹ̀ JJC, àbí is it JJC skills ko olódífá fún ọ̀rọ̀ tá à ń sọ. Because wọ́n ní ení tere èjì tere gàté ó jọra wọn. Wọ́n ní Akíndélé, Fúnkẹ́ Akíndélé ó ní kí ọkọ JJC kó get out. Bóyá tí wàá get out o, bóyá kò ti get out o, bóyá wọ́n ti get out, wọ́n sì yàn kàn bá wọn sàṣà ń ṣe cover rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣóyé yín. Tó bá jẹ́ pé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn, irú ọkùnrin yẹn ó nílé tiẹ̀ ni, ṣé wọ́n ò ní get out? Wọn ò ní sọ pé get out. Wọn ò ní sọ pé get out. Tó bá yẹ kó wọ́n mọ̀ pé òun náà ó máa rí ibi dé sí, wọn ò ní sọ pé get out. Ṣóyé yín. So tó bá yẹ pé ilé ara rẹ̀ ni, ṣé wọ́n ò ní kó get out? At worst, obìnrin bá bínú, òun ló máa jáde. Òun ló máa jáde. Èmi ò sọ wípé àwọn ọkùnrin náà kì í ṣẹ̀ o. Ọkùnrin yẹn ti lè ṣe lóòótọ́. Ẹ mọ́ gbàgbé pé mo sọ síwájú pé gbogbo ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀, àti lọ síwájú rẹ̀ ó máa nira. Àti lọ síwájú rẹ̀ ó máa nira. Bí ẹni pé wọ́n mú ọwọ́, wọ́n fi bò lórí ni. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ṣe rí. So that is my advice. Ọ̀rọ̀ kejì tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ èèyàn la mọ́ fi ń ṣe bá ṣe ń ṣe yìí. Èmi ọkọ ìyàwó counselor òun ni mo ń ṣe ní àdúgbò yìí. Pẹ̀lú àbí tá bá rọra àwọn celebrity yẹn tó yẹ pé ó fẹ́ jọ mọ́tọ́gbọ́n, I shook mouth.
celebrity kan wà tó yẹ pé mò ń fojú wo báyìí mi fẹ́ dárúkọ rẹ̀ tí n bá dárúkọ rẹ̀ ó máa ṣe dárúkọ ẹ̀ níwájú. Ọkùnrin ní ara sísan ẹ ti ń pọ̀ jù. Ẹ bá mi pass message mi sí. Ara sísan ẹ ti ń pọ̀ jù. Nǹkan tí mo fẹ́ advice lè ẹran mo wò ó dáadáa, mi ò bá gbé o, bí mo ṣe ń wò ó mo mọ lifestyle. Ó fẹ́ràn ẹran, ẹni kó já lọ nínú ẹran, all kind of meat òun ló jẹ́ kó sanra bẹ́ẹ̀ yẹn nítorí heart. Kíni yẹn ó ti ń fún ní issues nínú ara tí kò mọ̀. Ó ti ń fún ní issues. In fact mi ò fẹ́ sọ̀rọ̀ pé torí ọ̀rọ̀ èèyàn ni ìkan púpọ̀ wà tó yẹ pé jọmọ́ tiwa tó yẹ kí n sọ bẹ̀tí mi ní sọ tó ti affect ẹ̀ torí ara sísan. Ẹni ẹran jíjẹ kó sá fún ẹran púpọ̀. Then àwọn ò jẹ sugar, àwọn mu red wine tí sugar wà nínú ẹ̀, wọ́n ń tanra wọn ni. Ẹni kó shake body, ẹni kó flushing, ẹni kó gbàwẹ̀ díẹ̀ tó yé yín. Ta ni mò ń sọ? Màá sì sọ yẹn tí mò ń sọ. Ta ni mò ń sọ? Èmi ò ṣe YouTube onámẹ̀bọ̀ o. Èmi ń sọ torí ẹ̀yin tèmi tó jẹ́ pé ara sísan ti pọ̀ jù. Ẹran you can't do without meat, you can't do with late hour feeding, you can't do with búrẹ́dì. Ẹ ti ń jẹ búrẹ́dì jù. Ẹ bá ti ń jẹ búrẹ́dì jù ikùn máa tóbi jù. Sugar àti sọ́nà náà nílẹ̀ báyìí.